Living so shout hallelujah. Ọkàn tí Olúwa dára sí pé hallelujah. Alààyè tí Olúwa kàyẹ pé hallelujah. A kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pé ẹ káàbọ̀ sí ìpàdé Ṣílò ti ọ̀sẹ̀ yìí. Lórúkọ Jésù àti èmi àti ẹ̀yin a ò ní gba àgbànú àdúrà. Bí a ti ṣe wá Olúwa wá a máa rí ojú Olúwa. Nínú ìpàdé Ṣílò tòní ẹ̀yin àyànfẹ́ ọmọ Ọlọ́run ẹ ò ní sin àsìnù. Nínú ìpàdé Ṣílò tòní Olúwa máa bá wa pàdé. Lẹ́kùnrẹ́rẹ́ a máa rí ojú rere Ọlọ́run. Lẹ́kùnrẹ́rẹ́ a máa rí ojú rere ti ènìyàn. Bí a ti ṣe wá Olúwa wá sí ìpàdé Ṣílò tòní Olúwa yóò bá yé wa pàdé. Àánú Ọlọ́run yóò sì sọ̀rọ̀ fún wa. Lẹ́ẹ̀kan sí a kí wa pé a kú àbọ̀ sí ìpàdé Ṣílò ti ọ̀sẹ̀ yìí. Àlàáfíà Kristi kó jọba láàrin wa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jẹ́ ká lọ gbàdúrà. Ẹ jẹ́ ká gbàdúrà lówùúrọ̀ yìí. Ká dúpẹ́ Olúwa, a dúpẹ́ lọ́wọ́ rẹ. A yìn ọ́ lógo fún oore ńlá tó ṣe fún wa láti ọ̀sẹ̀ tó kọjá. Fún ààbò rẹ, fún ìpamọ́ rẹ. Ó tún jẹ́ ká rí ìpàdé Ṣílò tòní. Ó dúpẹ́ ká wà láàyè rere. Olúwa ẹ ṣé, Olúwa gbà yín gbọ́pẹ́ wa. Olúwa ẹ gbọ́pẹ́ gbà yín wa. Lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o, Olúwa ṣe lórí pé nǹkan wáyé nínú ìpàdé Ṣílò tòní. Adúpẹ́ àánú ẹ̀mí wa. Adúpẹ́ àwa láìre. Adúpẹ́ pẹ̀ fún wa sílẹ̀. Adúpẹ́ pẹ̀ kọ̀ wá sílẹ̀. Adúpẹ́ padà lẹ́yìn wa. Adúpẹ́ tí ń jẹ́ èmi ní fún wa. Olúwa ṣe Ọlọ́run tó ní gbogbo agbára. Àwa ní ọjọ́ pọ̀lọpọ̀. Adúpẹ́ lórí ẹbí wa. Adúpẹ́ lórí ilé wa. Adúpẹ́ pẹ̀ fún wa sílẹ̀. Adúpẹ́ pẹ̀ wà nínú tiwa. Adúpẹ́ bí a ṣe ń lọ láyọ̀. Àpadà sílé láyọ̀. Adúpẹ́ pẹ̀ ní lójú ó tì wá. Olúwa ìrọ̀ mi. Olúwa gbé ọ̀gá. Olúwa ẹ ṣé. Olúwa ẹ ṣé. Olúwa ẹ ṣé. Adúpẹ́ fún ìrìn àjò wa. Ẹ jẹ́ kí ìrìn àjò wa ìjà dààmú. Lórí ọmọ ìjà dààmú. Lórí ẹbí wa ìjà dààmú. Nínú ìjọba ìjà dààmú. Ẹ̀já arúgbó wọlé. Ẹ̀já arúgbó jáde. Ẹ̀pa wá mọ́ ní gbogbo ọ̀nà. Ẹ̀pa wá mọ́ ní gbogbo ìgbà. Ìjáde wa ìjó mẹ́kú dání. Ìrìn àjò wa ìjó mẹ́kú dání. Ọlọ́run olóògbé ayọ̀ náà. Ọlọ́run oníjọ fífọ́ wa. Agbé ọ̀gá lórí ayé wa. Adúpẹ́ lórí ẹ̀yìn kọ̀ọ̀kan wa. Adúpẹ́ lórí àwọn tó gbọ́ wa lórí afẹ́fẹ́. Adúpẹ́ pé àfẹ́ńṣẹ́ ṣàwátì. Gbogbo ẹni tó kú ìṣẹ́jú kan lórí ayé ẹnì kọ̀ọ̀kan. Adúpẹ́ pé òjò ń ṣẹlẹ̀ lóòrọ̀ yìí. Olúwa ẹ ṣé o. Ohun tí kì í fún wa tò ní jẹ́ ṣe é ṣe lónìí. Adúpẹ́ pé òjò ń ṣẹlẹ̀. Adúpẹ́ pé ìgbà gbogbo. Olúwa yìn ọ́. Olúwa gbé ọ̀gá. Adúpẹ́ pé ìjẹ́kójú ó tì wá. Ẹ̀jọ̀ tó lè tì wá. Nínú ìjọba ìdààmú ìjọ wọlé tọ̀ wá. Nínú ẹ̀jọ̀ oṣù wá. Olúwa ẹ ṣé. Olúwa ẹ ṣé. Olúwa ẹ ṣé. Olúwa ẹ ṣé. Olúwa gbà ìgbọ̀pẹ́ wa. Olúwa ìgbọ̀pẹ́ gbà ìwà. Ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká tún ọdún pẹ́ lẹ́ẹ̀kan sí nítorí tí ọ̀ká bá ní pọ́pẹ́ wa kó máa pọ̀ ju rere wa lọ. Oore tí Olúwa ṣe nínú ayé wa, oore ọlọ́kan-ò-jọ̀kan, oore gbogbo ìgbà, oore ọjọọjọ́, oore oṣooṣù nínú ayé wa, kò fi wá sílẹ̀, kò kọ̀ wá sílẹ̀, ó wà nípa tiwa, ó ń pa wá mọ́ tọmọtọmọ, ó ń pa wá mọ́ tilétilé, ọ̀pọ̀ òjò ló mà ti rọ̀, tí ilẹ̀ ti fi mù, kò jẹ́ kí tiwa rí bẹ̀. Àdúrà ọpẹ́, orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o, bàbá mi Olúwa ẹ ṣé o, adúpẹ́ pé Olúwa ẹ ṣé, adúpẹ́ pé ìpa wá mọ́, adúpẹ́ pé ìfi wá sílẹ̀, adúpẹ́ pé ìkọ̀ wá sílẹ̀, adúpẹ́ pé ìwà pẹ̀lú wa, Olúwa ẹ ṣé, lórí ọmọ ìdá dààmú, lórí ẹbí wa ìdá dààmú, lórí ilé wa ìdá dààmú, Olúwa ẹ ṣé, Olúwa ẹ ṣé, sáárá rẹ̀ náà rè é, Jésù olùtọ́jú gbogbo ènìyàn. Sára rẹ̀ náà rè é. Olúwa ẹ ṣé o. Olúwa ẹ ṣé. Adúpẹ́ lórí ẹnìkan kan wá. Adúpẹ́ bí a ṣe ń pè é. Bẹ́ẹ̀ lẹ ṣe ń dá wa lóhùn. Adúpẹ́ pẹ̀ wà pẹ̀lú wa. Adúpẹ́ pẹ̀ fàánú ṣe tiwa. Gbogbo ẹ ṣé. Lórí ayé wa ẹ ṣé. Lórí ẹbí wa ẹ ṣé. Olúwa ẹ ṣé o. Olúwa ẹ ṣé. Ayérayé ẹ ṣé. Olúwa ẹ ṣé. Ayérayé ẹ ṣé. Ayérayé ẹ ṣé. Àwa ò ní gbà pé Olúwa ẹ ṣé o, Olúwa ẹ ṣé, Olúwa gbà ìgbọ́pẹ́ wa, Olúwa ìgbọ́pẹ́ gbà ìwà, Olúwa ìgbọ́pẹ́ gbà ìwà, Olúwa ìgbà ìgbọ́pẹ́ wa, lórí ayé wa ẹ ṣé, lórí ẹbí wa ẹ ṣé, nínú ilé wa ẹ ṣé, lórí orin ìkọ̀kọ̀ ẹ ṣé, lórí ọmọdé ẹ ṣé, lórí àgbà ẹ ṣé, lórí ìkànnì, lórí ẹni ayé ẹ̀rí kọ̀ọ̀kan
lójújọ́ Olúwa ẹ ṣé ẹ̀dá rí bébí ẹ̀dá rí bẹ́sí Olúwa ẹ ṣé o ẹ̀dá tí ó ṣẹlẹ̀ nínú ayé wa Olúwa ẹ ṣé lọ́gbà ìgbọ́pẹ́ wa. Ẹ jẹ́ ká lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ káwa bá ní àmì ẹ̀ṣẹ̀ òtítọ́ kan kò sí nínú wa. Àdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ o Olúwa ẹlẹ́ṣẹ̀ ní mi Olúwa àfàlùgbà mi ẹ̀ṣẹ̀ ní mo ti ṣẹ̀ tó ń bẹ níwájú mi ní àkókò yìí tí kò jẹ́ kí n rí àlùgbà ní òní Olúwa dáríjì mi Olúwa dáríjì mi ẹ jẹ́ ká gbàdúrà ẹ̀ṣẹ̀ tí kò jẹ́ ká rí tiwa ṣe ní ìsìnkò yìí ẹ jẹ́ ká fi ọmọ rẹ̀ gbọ́dọ̀ ṣe ọmọ dáríjì wá Olúwa dáríjì wá ní ti ẹ̀ṣẹ̀ Olúwa gbà wá nínú rẹ̀ Olúwa gbà wá nínú ẹ̀ṣẹ̀ mi àgbà tí ó fi ìṣẹ̀ṣẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ̀ mí àgbà tí ó fi ẹ̀ṣẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ̀ mí Olúwa dáríjì Olúwa dáríjì mi Olúwa mi wọ́n náà fẹ́ máa ló bà mí ẹ̀jẹ̀ tó jẹ́ kí ó lè rẹ̀ pàdé lónìí ẹ̀jẹ̀ tó jẹ́ kí wọ́n náà tó máa jẹ́ ìwọ́n lásán nínú ìṣìkú lóko mi Olúwa dáríjì mi ó dà fà ló bà mí tọwọ́tọwọ́ ó dà fà ló bà mí tilétilé ó dà fà ló bà mí tẹ̀tẹ̀tẹ̀rà Olúwa dáríjì mi Olúwa dáríjì mi Olúwa dáríjì mi bí Olúwa Jésù Kristi Olúwa wa àmín. Ẹ jẹ́ ká la béèrè fún agbára ẹ̀mí mímọ́ nítorí láìsí agbára ẹ̀mí máa lò dá nǹkan ṣe agbára táwọn fi ṣàṣeyọrí nínú ìsìn tòní agbára táwọn fi ṣàṣepé nínú ìsìn tòní agbára táwọn fi ní wá lásán táwọn fi ní lọ lọ́wọ́ òfo agbára táwọn fi ní tiwa ṣe àdúrà ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ o Olúwa agbára rẹ̀ Olúwa agbára rẹ̀ Olúwa agbára fún wa agbára táwọn fi ṣàṣeyọrí nínú ìsìn tòní Olúwa sọ̀kalẹ̀ sáàbíwá Olúwa sọ̀kalẹ̀ Bọ́lá fẹ́ rí Ọlọ́run Olúwa yá máa bọ̀. Afẹ́ rí Olúwa dára mọ́ wa. Olúwa sọ̀kalẹ̀ wá. Olúwa sọ̀kalẹ̀ wá. Olúwa jẹ́ ara rẹ̀. Olúwa sọ̀kalẹ̀ rẹ̀ máa bọ̀. Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká nà ìka sí ìránṣẹ́ Ọlọ́run tó lọ ń ṣẹ̀lú láàárọ̀ yìí. Ẹ jẹ́ kó orúkọ Jésù lẹ́ẹ̀kan. Pé agbára Ọlọ́run fún máa fi wọ́n sílẹ̀ sọ́ọ́dí àdúrà. Bàbá mi ò agbàdúrà fún ikọ̀ rẹ tẹ́ ṣe lò ní òwúrọ̀ yìí. Olúwa ẹ kún wọn fún agbára. Olúwa ẹ kún wọn fún agbára. Jésù Olúwa wa. Fún ká gbàdúrà láti ẹsẹ̀ ọ̀rọ̀ Bíbélì kan ó sọ pé àwọn tó ṣègbè ní Ẹ́ńdórì ó ní wọ́n di àtàn fún ilẹ̀. Fún ká orúkọ Jésù lẹ́ẹ̀kan ẹ kí bàbá mi kó tẹ̀lé. Olúwa ẹ̀dá ènìyàn olófẹ́ kí n di àtàn fún ilẹ̀. Olúwa jẹ́ kó wọ yàrá ìsàlẹ̀ lọ ẹ̀sọ́ di àdúrà. Bàbá mi ò ẹ̀dá ènìyàn tó fẹ́ kí n di àtàn fún ilẹ̀. Ẹjọ́ wọ yàrá ìsàlẹ̀ lọ. Orúkọ Olúwa ẹjọ́ wọ yàrá ìsàlẹ̀ lọ. 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 Kọ́ yàrá ìsàlẹ̀ lọ. Jésù Olúwa wa. Ẹ porúkọ Jésù bí ẹ lẹ́ẹ̀kan ẹ sọ fún Ọlọ́run ẹ̀dá ènìyàn tó ń fi kú lébi káàkiri ẹ̀yin òru ẹ̀lú pa ẹ̀sọ́ ní àpá. Bàbá mi ò ẹ̀dá ènìyàn tó ń fi kú lébi káàkiri ẹ̀yin òru orí ẹ̀lú pa ẹ̀lú pa ẹ̀lú pa ẹ̀kọ́ pa ó ṣe kété ẹ̀lú pa ẹ̀dá ènìyàn tó ń fi kú lébi káàkiri lórúkọ Olúwa ẹ̀lú pa ẹ̀lú pa. Ẹ̀dá ènìyàn tó ń fi kúlẹ̀ ọmọ mi káàkiri níbikíbi tọ́lá wà ó yá ẹ̀sọ́ ó ní àkọọ́lẹ̀ ìbúrẹ́ sọ́jà. Ẹ̀sọ̀ bàbá mi ò ẹ̀dá ènìyàn tó fi kúlẹ̀ ọmọ mi ó yá ẹ̀sọ́ ní àkọọ́lẹ̀ ìbò ó yá di àkọọ́lẹ̀ ìbò ó yá di àkọọ́lẹ̀ ìbò lórí Olúwa ó yá di àkọọ́lẹ̀ ìbò ó yá di àkọọ́lẹ̀ ìbò. Jésù agbára wa ẹjẹ́ gbàdúrà ẹgbàdúrà ìsọ fún Ọlọ́run Olúwa níbi kíbi tí n bá dé nínú ọ̀sẹ̀ nínú oṣù nínú ọdún yìí jẹ́ kí ojú rere rẹ kó máa bá rẹ sọ́rí àdúrà. Bàbá mi ò Bíbélì sọ wípé Jósẹ́fù sì lè rí rere gbà níwájú ọba Fáráò ó sì sọ ní gbákejì rẹ̀ ní ìlú Íjíbítù Olúwa dìde níbikíbi tí n bá dé lọ́sẹ̀ ní oṣù ní ọdún yìí ojú rere àti àánú rẹ tí wọ́n bá mi lọ wọ́n bá mi lọ.
sọ fún Ọlọ́run. Ìránṣẹ́ kan, ọ̀rẹ́ wa kan ni, ó lọ sí TV program kan, kò tí ì lo ọ̀sẹ̀ kan àtàbọ̀ níbẹ̀. Wọ́n ṣe ní pé ó ní mental issue, wọ́n ṣe yókù TV program ẹ̀ nìyẹn. TV program ẹ̀ lẹ́kẹ̀rẹ́, ó máa jẹ́ kó bọ́ sí gbàgede, ó máa yẹ kó popular, kó náà dèèyàn ńlá. Ó tiẹ̀ lọ sí program ẹ̀ lásán, tó bá jáde ń bẹ̀, ó máa di ènìyàn ńlá. Wọ́n á bẹ̀rẹ̀ sí máa fi nǹkan oríṣiríṣi máa lọ fún rere, but ìgbà tó ta ìwé kọ́kọ́ ṣe, ó dàbí kí ẹ̀ bá fẹ́ lọ sí àbúrò bá ṣe máa screen èèyàn tó máa check èèyàn, wọ́n dẹ̀ check guy kankan ò dẹ̀ ṣe kó tó wọlé, kí ló wọ ọmọ yẹn tó lo ọ̀sẹ̀ kan fún. Wọ́n ti rí ọjọ́ iwájú yẹn pé ó máa dára. Àná lánàá ó dẹ̀ announce ẹ̀ pé kó jáde ní show yẹn because ó ní mental issue. Ẹ gbà, ó dùn mí gan because àbúrò ọ̀rẹ́ mi ló jẹ́, ó dùn mí gan. Ẹ jẹ́ gbàdúrà, ẹ sọ fún Ọlọ́run, ẹ̀dá ènìyàn ló dúró dè mí ní bèbè àṣeyọrí láti fi ẹ̀mí mi ṣòfò. Olúwa rún ó sọnù, ẹ sọ di àdúrà. Bàbá mi ò kélé ló fẹ́ sọ pé ẹ̀dá ènìyàn ló dúró dè mí ní bèbè àṣeyọrí láti fi ẹ̀mí mi ṣòfò. Ẹ̀yin ọ̀rọ̀ ẹ̀fín lọ́run ló sọnù. Àwọn èrè ìgbàgbà ẹ̀fín lọ́run ló sọnù. Ẹ̀rù ló sọnù. Ẹ̀rù ló sọnù. Ẹ̀rù ló sọnù. Ẹ̀fín lọ́run ló sọnù. Ẹ̀fín lọ́run ló sọnù. Ẹ̀fín lọ́run ló sọnù. Ẹ sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀. Ẹ̀fín lọ́run ló sọnù. Ẹ̀fín lọ́run ló sọnù. Jésù Olúwa wa. Psalm 16 orí kìíní sọ pé Ọlọ́run pa mí mọ́ nítorí ìwọ ni mo gbẹ́kẹ̀mí lé. Ẹ jẹ́ àgbàdua, ẹ jẹ́ sọ fún Ọlọ́run. Ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan. Bàbá mi ò kó tẹ̀lé. Olúwa nítorí pé ìwọ ni mo gbẹ́kẹ̀mí lé, má jẹ́ kójú ó tì mí, ẹ sọ di àdúrà. Ẹ̀mí mímọ́ o. Olúwa nítorí pé ìwọ ni mo gbẹ́kẹ̀mí lé, má jẹ́ kójú ó tì mí. Bíbélì sọ ní ẹsẹ̀ kẹta, ẹsẹ̀ kẹrin, ẹ bá mi kẹ ẹsẹ̀ kẹrin, ẹ bá débẹ̀. Ẹsẹ̀ kẹrin, Psalm 16 verse 4. Ìbànújẹ́ àwọn tí ń sáré tọ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀. Ẹbọ ohun mímu ẹ̀jẹ̀ wọn ni èmi kì yóò ta sílẹ̀. Bẹ́ẹ̀ ni èmi kì yóò dá orúkọ wọn ní ẹnu mi. Ó ní pé ìbìnújẹ́ àwọn tó ń sáré tọ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀. Ṣé mo pé àwọn ogun kan tá ń là kọjá nítorí pé a tọ Ọlọ́run mìíràn lẹ́yìn ni o. Ọlọ́run mìíràn nínú ayé ẹlòmíràn jẹ́, ó lè jẹ́ owó, ó lè jẹ́ ọkọ ẹ̀, ó lè jẹ́ ọmọ ẹlòmíràn, ó lè jẹ́ aṣọ, ó lè jẹ́ gold, ó lè jẹ́ oúnjẹ, ó lè jẹ́ pé a ti gbé nǹkan kan ga ju Ọlọ́run lọ tó wá ń jẹ́ kí ìbànújẹ́ ayé wa kó kíni kó pọ̀. Ẹ jẹ́ gbàdúrà, kí ni mo ti gbé ga ju ìwọ Ọlọ́run lọ tó wá fa ìbànújẹ́ sínú ayé mi? Mo gbé kíní ẹ̀ wálẹ̀, mo tẹ̀ mọ́lẹ̀ báyìí. Kí ló tí mo ti gbé ga ju Ọlọ́run lọ tó fa ayé mi sẹ́yìn, tó fa ìbànújẹ́ sínú ayé mi? Olúwa, mo kọ wá sí ẹsẹ̀ rẹ lónìí, mo sì kọ̀ wọ́n sílẹ̀, sọ di àdúrà. Bàbá mi o, kí ló tí mo ti gbé ga Ọlọ́run lọ tó fa ìbànújẹ́, tó fa ìfàsẹ́yìn àti egun sínú ayé mi? Olúwa, mo kọ wá sí ẹsẹ̀ rẹ lónìí. I bring them down to your feet this morning. In the name of Jesus. Let's go, let's go. Jésù Olúwa. Bíbélì sọ pé Jábésì sì ṣe kíni, ó sì jẹ́ ọlọ́lá ènìyàn. Ó ní ìwọ ìbàjẹ́ ìbùkún mi ní tòótọ́, kí o sì sọ agbègbè mi di ńlá. Ó ní kí ọwọ́ rẹ pé kíni kó wà lórí mi. Ẹ jẹ́ gbàdúrà, Olúwa sọ mí di ńlá, sọ agbègbè mi di ńlá, jẹ́ kí ọwọ́ rẹ kó wà lórí mi. Ẹ sọ di àdúrà. Bàbá mi o, Olúwa sọ ìbùkún mi di púpọ̀, sọ agbègbè mi di ńlá. Ayérayé o, sọ agbègbè mi di ńlá, sọ agbègbè mi di ńlá, sọ agbègbè mi di ńlá.
Kamana koshikiti. Brande bolo bande legedi boko shatele bobo diato. Zubra de bo shadebo ndekete. Bronde ke polo balane mo. Elo mo sia babara bobo boshe. Ọlọ́run ìjọ nínú àṣẹ ẹ gbàdúrà yẹn dáadáa. Àdúrà tí Jábésì gbà nìyẹn o. Ẹ gbà fún ọmọ yín. Sọ àgbègbè ọmọ mi nígbà. Kó tẹ́lẹ̀ bàtàdéyà. Àwọn àṣìṣe àwọn ẹ̀ṣẹ̀ tó lè fẹ́ kí àdúrà ìlọ́wọ́. Olúwa ní ìbéèrè tí ẹ̀jẹ̀ rẹ̀ kawọ́rẹ́. Àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n máa kọwọ́ bọ̀ tó lọ fẹ́ sọ mí di èrò ẹ̀yìn. Tó ń jẹ́ kí àdúrà ìkọ́lé Olúwa ní ìbéèrè tí ẹ̀jẹ̀ rẹ̀ kawọ́rẹ́. Máa ẹ̀ṣẹ̀ rẹ̀ radabadagade ribo shagade igba ti kombredi dia taramande estoro orúkọ Jésù lẹ́ẹ̀kan bàbá mi kó tẹ̀lé ẹ pariwo Olúwa dìde Olúwa ya èmi náà lẹ́nu ẹ gbàdúrà yẹn dáadáa ọmọ ìwọlé ẹ orúkọ Jésù lẹ́ẹ̀kan ẹ bí bàbá mi Olúwa dìde Olúwa ya mi lẹ́nu lára ọ̀pọ̀ ẹ̀sọ́ ní àdúrà bàbá mi Olúwa dìde Olúwa ya mi lẹ́nu lára ọ̀pọ̀ ní gbogbo ọ̀dọ̀ èmi mo kó kàmbra lẹ́gbọ̀kọ̀tẹ̀ ìràdíkọ̀ńdà barosi namakatele begede ribo sigade irani monde belegede yada Ọlọ́run bá mi gbé Ọlọ́run òye tó kí o máa kà mọ́ lékété ó yá yà mí lẹ́nu ní gbogbo ọ̀nà ó yá ya ìdílé mi lẹ́nu ya ilé mi lẹ́nu lórí iṣẹ́ yẹn tí mo wá yẹn lórí ìwé ìgbéwí yẹn lórí green card yẹn lórí ọmọ tó ń gba ìyẹn tó ń yẹ yẹn lórí admission yẹn lórí àìsàn yẹn lórí ètò ìṣúná yẹn lórí ìjọ yẹn Olúwa yà mí lẹ́nu lórí iṣẹ́ ológo tí mo ń pèrè fún Ọlọ́run yà mí lẹ́nu àárín gbogbo tèmi yà mí lẹ́nu ọba àwọn ọba yà mí lẹ́nu máa ń dúró sí ìgbàkẹ́ bó tètè Olúwa yà mí lẹ́nu àìṣerayé o yà mí lẹ́nu 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 Jésù yà mí lẹ́nu Olúwa sí rere yà mí lẹ́nu 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 ẹ sọ̀rọ̀ yà mí lẹ́nu yà mí lẹ́nu yà mí lẹ́nu yà mí lẹ́nu sí rere yà mí lẹ́nu sí rere yà mí lẹ́nu sí rere. Àbádìbò kó para ní mọ́kò. Jésù agbára wa àdúrà tó kẹ́yìn fún sáà àtàwà ìka tó pé ẹni tọ́lọ́run máa lò fún wa nínú orin ẹjá gbàgbọ́ ẹjá sọ fún Ọlọ́run Bíbélì sọ pé ó sọ fún Mósè pé Ọlọ́run sọ fún Mósè pé èmi ó ṣàánú fún ẹni tẹ́mi ó ṣàánú fún ó lè mi ó ṣe kí ni èmi ó fi ojú rere fún ẹni tẹ́mi ó fi ojú rere fún ẹjá gbàgbọ́ ẹjá sọ fún Ọlọ́run Olúwa bó tilẹ̀ wù kó orílẹ̀-èdè ilé tó bó tilẹ̀ wù kí nǹkan lè gágá tó lórílẹ̀-èdè Olúwa ṣàánú mi jẹ́ kí ojú rere kó máa bá mi lọ gbogbo ibikíbi tí n bá dé jẹ́ kí n máa rí àánú àti ojú rere gba ẹ̀sọ́ ní àdúrà. Olúwa bó tilẹ̀ wù kí orílẹ̀-èdè tó le tó Olúwa jẹ́ kí àánú rẹ̀ àti ojú rere rẹ̀ kó máa bá mi lọ. Káwọn máa jìyà tó Olúwa dìde àánú àti ojúrere ńlá tó wà ayé mi fi àánú rẹ wá ayé mi rí àlàmà ló sí ọ̀pọ̀ lóde rádádádáda ó ṣàbàdà ráńdé ló ṣàbàdà ló légede ṣàbàdà Jésù Olúwa orúkọ Jésù orúkọ Jésù orúkọ ńlá ti Jésù
Ọlọ́run a dúpẹ́ fún tẹ́ ṣe nínú ayé wa pé ẹ dá wa sí pé ẹ ti jẹ́ kí àdúrà tòní kó di ìtẹ́wọ́gbà ẹgbẹ́ ọpẹ́ wa. Ọlọ́run má jẹ́ ẹgbà yín wà. Ọlọ́run ẹ ṣe pé ẹ ti bẹ̀rẹ̀ ṣẹ́ ó sì máa bá sí ọpá ṣẹ lọ. Ẹ ṣe pé ó máa tẹ̀síwájú wá ẹgbẹ́ ọpẹ́ wa. Ẹgbà yín wà. À ń lẹ́ máa bá wa lọ. A gbàdúrà fún ikọ̀ rẹ tẹ́ ó lò lówùrọ̀ yìí Olúwa tí wọ́n kì í fún agbára. Ọlọ́run tún agbára wọn ṣe má jẹ́ kí wọ́n dẹni àná. Gbogbo àwọn tó máa ń gbọ́ iṣẹ́ ìránṣẹ́ lórí afẹ́fẹ́ ìyanu tí ń múni rígbà láì béèrè jẹ́ ó ṣẹlẹ̀ nínú ayé wọn. Àánú tí ń múni rígbà láì béèrè kó ṣẹlẹ̀ nínú ayé wọn. Jésù agbára wa. Àmín lórúkọ Jésù. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Praise the living Jesus. Àwa àlàyé ọkọ̀ táwọn á bí lónìí, ẹ jẹ́ ká ronú jinlẹ̀ ká wo ibi tí Ọlọ́run bá ayé wa dé. Ẹ jẹ́ ká rò pé ọ̀pọ̀ ènìyàn ló dára jù wá lọ. Ọlọ́run kọ̀ mú láti inú ọlá ńlá ẹ̀ láti dá wa sí dèní. Ẹ jẹ́ ká rò ó torí pé ó pọ̀ àwọn èèyàn tó pọ̀ tó mọ Ọlọ́run sìn jù wá lọ. Wọ́n ti kú, wọ́n ti là wá wà bí lónìí láti yan Ọlọ́run lógo. Ó wù Ọlọ́run láti dá wa sí ni. Ó wù láti fà wá mọ́, ó wù láti dá wa sí. Ẹ jẹ́ ká wọ́ orin kan nínú ọkàn wa ká fi yan Ọlọ́run lógo. Ẹ jẹ́ ká yìn, ẹ jẹ́ ká wọ́ orin kan ká fi dúpẹ́ ní ọwọ́ rẹ̀. Ẹ jẹ́ ká wọ́ orin kan ká fi yìn lógo. Ó wù ú ló fi dá wa sí àjò. Ó wù Ọlọ́run. Ẹ jẹ́ ká wọ́ orin kan ká fi yìn lógo.
Ah
Olúwa ti ń jẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè. Gẹ́gẹ́ bí gbogbo ènìyàn ti ṣe yin Olúwa lówùúrọ̀ yìí, mo sọ̀rọ̀ jáde. Ọpẹ́ rẹ níwájú Bàbá yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Gbígbé rẹ níwájú Ọlọ́run lówùúrọ̀ mo ní kò ní lọ lásán. Gbogbo ijó tó jó níwájú Olúwa lórúkọ Jésù ẹ̀rí máa tẹ̀lé. Gbogbo ẹ̀yin àyànfẹ́ yìí ẹ máa lẹ́nu ọpẹ́ o. Bẹ́ẹ̀ lórí. A lọ nínú ọ̀rọ̀ rẹ Olúwa darapọ̀ mọ́ wa. Ikọ̀ tó lò fún wa nínú orin Olúwa máa tún agbára rẹ̀ ṣe. Ọ̀rọ̀ ẹnu rẹ̀ àti orin ẹnu rẹ̀ tó ń kọ níwájú rẹ̀ Olúwa má jẹ́ ó já sí ẹ̀ṣẹ̀. Fún ní orí ọ̀fẹ́ láti máa yàn síwájú. Ọ̀rọ̀ rẹ̀ tá ń gbọ́ lónìí àti àdúrà tá máa gbà Olúwa jẹ́ ó jẹ́ ìtẹ́wọ́gbà. Má jà wá ọ lásán. Nínú ìpàdé ṣílò tèmi Olúwa fi àmì hàn wá fún eré. Jẹ́ ká rí ọwọ́ agbára rẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín orúkọ Jésù. Ẹ jẹ́ ká jókòó. Mo kí gbogbo ènìyàn pé a kú òwúrọ̀. Àti ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí afẹ́fẹ́. Àti ẹ̀yin tẹ́ wà nínú gbọ̀ngàn yìí. Lónìí mo fi dá ọ lójú pé ìpinnu ọ̀tá lórí rẹ̀ ó máa di asán. Àmín Jésù. Gbogbo alágbára tó dúró láti yọ ọ lẹ́nu ọ̀run máa sọ wọ́n sínú ìdè. Gbogbo ìgbìmọ̀ tó kórajọ nítorí ayé rẹ̀ wọ́n máa mọ́fò. Àmín Jésù. Àwọn ọmọ Ọlọ́run ká tó máa lọ nínú ọ̀rọ̀ mo fẹ́ rán wa létí pé ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ìdúpẹ́ wa fún oṣooṣù nínú ìpàdé Ṣílò. Ẹ jẹ́ ká múra rẹ̀ dání. A máa jó, a máa sọ ẹ̀rí, a máa dúpẹ́ ní ọjọ́ mẹ́jọ. Lórúkọ Jésù, ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ èyí tó máa ṣẹlẹ̀ láti ìṣẹ́jú yìí kó tó di ọjọ́ mẹ́jọ tó máa mú ẹ̀rí ńlá wá. Olúwa jẹ́ kó ṣẹlẹ̀. Àmín Jésù. Àwọn ọmọ Ọlọ́run kí ni mo fẹ́ fi gbà wá níyànjú lówùúrọ̀ yìí? Òun ni bíba ìpinnu ọ̀tá jẹ́ lórí ayé mi. Sọ fún ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé ìpinnu ọ̀tá lórí ayé mi Olúwa yóò bàjẹ́. Ìpinnu ọ̀tá lórí ayé mi Olúwa yóò bàjẹ́. Mi ò ní kó ṣàmì, mo ní kó sọ̀rọ̀ ní o. Ìpinnu ọ̀tá lórí ayé mi Olúwa yóò bàjẹ́. 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 I want the interpreter to please come forward. Ìpinnu ọ̀tá lórí ayé mi Olúwa yóò bàjẹ́. Ìpinnu ọ̀tá lórí ayé mi Olúwa yóò bàjẹ́. Báwo
báwo lọ́lọ́run ṣe lè bà ìpinnu ọ̀tá jẹ́? How can God destroy the thoughts of the evil ones? Báwo ni Ọlọ́run ṣe lè bà ìpinnu ọ̀tá jẹ́? How can Lord destroy the intention of the evil ones? Ibo gan lọ́lọ́run ti lè bà ìpinnu ọ̀tá jẹ́? Where exactly will the Lord destroy their intentions? Kí tilẹ̀ ní ìpinnu ọ̀tá? What are the intentions of the enemy? Ìbéèrè mẹ́ta ni mo ti béèrè I have yẹn. 3 questions for us this morning. Ìpinnu ọ̀tá ni pé kí wọ́n máa wù ọ́ pé lágbájá àfẹ́ kò ṣe rere. The intention of the enemy is to see you not prospering. Ìpinnu ọ̀tá ni pé kí wọ́n máa wù ẹ́ pé kó o máa káyè rẹ má tẹ̀síwájú. The intention of the enemy is for your life to be backward. Ẹgbẹ́ yìí màmá ológo yìí ìpinnu ọ̀tá ni wípé àwọn iṣẹ́ tó ti ṣe kọ́ má jẹ́ kó o dúró jẹ́. The thought of the enemy is to make you null and void. Mo sì wí ní orúkọ Olúwa. I speak in the name of the Lord. Ọlọ́run tó rán mi ní Lord who has sent me. gbogbo ìpinnu ọ̀tá Every thought of the lórí enemy ẹ̀yin àyànfẹ́ yìí. upon you selected Olúwa one, yóò sọ di asán. the Lord shall turn it to vain. Shall be Wọ́n lórí rẹ̀ ọ̀tá rẹ̀ ò ní rẹ̀ jẹ́. the life the enemy shall never gain. Gbọ́dọ̀ lórí afẹ́fẹ́. You listening to me online, Àti wọ́n dájọ́ wà nínú gbọ̀ngàn yìí. the people here, Ìwọ́n tó wà lágbègbè yìí tó ń gbọ́ òun those mi. who are in the area listening to me, Gbọ́ o, listen to me. gbogbo ìpinnu Every thought tí ọ̀tá lè gbé dìde that the enemy could rise up nítorí ayé rẹ, against your life, nítorí ayé àwọn ọmọ rẹ, against your children, nítorí ayé ìwọ gangan. against your life, Olúwa sọ di the asán. Lord turn it to vain. Ẹ gbọ́ ìpinnu ọ̀tá. Hear the thoughts of the Ẹ enemy. wo nígbà tí ìránṣẹ́ yẹn mínísítà lẹ́ẹ̀kan. When that minister was ministering, Ìgbà tí pásítọ̀ wa ń bá wa sọ̀rọ̀ the lẹ́ẹ̀kan. pastor was talking the other Ẹ time, gbọ́ wọ́n ní ìránṣẹ́ yẹn. said that person, Wọ́n ní wọ́n ti pè sí TV show. he has been called to a TV show, Wọ́n ní wọ́n lè ti fàyè gbà á. he has been given the chance. Ọ̀tá tí wọ́n ní pé ògo rẹ̀ máa The enemy sọ̀rọ̀. saw the future of the guy. Ọmọ ìdílé bàbá ti ní pé ó fẹ́ jẹ́ nìyàn. The warfare of his father's house saw that it's going to be Àwọn ọ̀rẹ́ rẹ̀ ti ní pé àti fẹ́ polongo ayé His rẹ̀. friends saw that it was about to be announced for greatness. Ọkùnrin ilé bàbá rẹ̀ ti ní pé ayé rẹ̀ ti fẹ́ And the enemies of sọ̀rọ̀. the father's house rose up against Ẹ̀wọ̀n tí him. wọ́n fi ba ìpinnu yẹn jẹ́. See what they use against Wọ́n wá him. lọ fi ẹ̀mí ìsìnwé sí i lára. They impacted the spirit of Ìwọ́n insanity tó in his life. gbọ́ ohùn mi. Are you listening to me this Ìwọ́n tó morning? wà nínú gbọ̀ngàn yìí. You in this auditorium listening? Báyìí ìka ènìyàn. Who is that wicked Ó soul ní tó wọ̀ bá bá ti ọjọ́ òun ní padà. that says he will not go back until he destroys Mo your life? dúró níwájú pẹpẹ I Olódùmarè. stand on the holy altar of the Mo Almighty, sọ ọ̀rọ̀ àṣẹ jáde. word of authority. Pé gbogbo tó fi ṣagbára. All the powers. Olúwa sọ ọ́ dọ̀kú lónìí. Punish them. Mo ní ohun gbogbo tí ọ̀tá rẹ̀ fi ṣagbára. Every instrument your enemy uses as a powerful tool. Ọlọ́run ìgbẹ́ orí òkè yìí. God of this commission, Mo lọ sọ ọ́ di òkú lónìí. make it fall. Ọ̀tá bá ìpinnu ayé ìránṣẹ́ The yẹn jẹ́. enemy destroyed the good thoughts of the Lord for that guy's life. Ohun rere tí ayé ìránṣẹ́ yẹn ń dúró dè. The good things his life has been waiting for. Ayé yí i padà. The enemy turned it around. Wọ́n wá lọ fi ẹ̀mí ìsìnwó And ìsìn. they impacted the spirit of sanity in his Nígbà life. tí ìránṣẹ́ yẹn ń lọ́bì. When the guy was lobbying around, Nígbà tó ń wá ọ̀nà láti débi when gíga. he was looking for a way to get to that place, Nígbà tó ń kàwé. while he was reading, Nígbà táwọn òbí rẹ̀ ń ṣiṣẹ́ lórí when the rẹ̀. enemies were walking upon his Kò life, sẹ́nikẹ́ni níbẹ̀ ń gbà yẹn. there was nobody. Ṣùgbọ́n nígbà tó tú àkókò When he fún got to that set time láti jẹun iṣẹ́ rẹ̀. to reap the fruit of his Láti labor, pé kí ògo rẹ̀ ń for sọ̀rọ̀. his glory to be announced, Wọ́n lọ fi ẹ̀mí ìsìnwó they dáadáa. impacted the spirit of insanity in his life. Àwọn ọmọ Ọlọ́run, Children of kí God, ló ń tá a lè ṣe? what can we do? Táwa kan lè ṣe What can we do láti bá ìpinnu ọ̀tá to jẹ́. destroy the thoughts of the wicked? Ohun àkọ́kọ́ ni wípé o, First thing, má ṣe fi ìpéjọpọ̀ àwọn ènìyàn do mímọ́ not sílẹ̀. neglect the gatherings of the brethren. Má ṣe kọ̀ ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́ Do sílẹ̀. not neglect the gathering of the brethren. Máa wá Ọlọ́run lákòókò tó wà sí ní àfọ́jú Find òun. God while it's comfortable and when Ìwọ fúnra rẹ máa dígbà fi àyè sílẹ̀ láti dé orúkọ Olúwa. set out time to call on the Lord. Bí Ọlọ́run tó dá wa sáyé gan bá lè sọ wípé If the Lord who created us could say, mo dá ènìyàn tán, I created human inú mi bàjẹ́. and I felt bad. Torí pé èrò inú ọmọ ènìyàn, Because the thought of human ibi ni lójoojúmọ́. is evil daily. Tí Ọlọ́run bá lè sọ pé ibi lè rọ́pò ọmọ God is ènìyàn saying evil lójoojúmọ́. is the thought of man. Àwa ènìyàn tó dá sínú We rẹ̀, humans that he has created, ó ti mọ̀ wá gẹ́gẹ́ bí ibi. you us as Ohun tó bá lè fi parí ibi yẹn, on that which you can use pé kó má to borí rẹ. not to overcome you Ohun tó lè ṣe ni wípé can do. o gbọ́dọ̀ máa gbàdúrà You must pray láìsinmi àti láìṣàárẹ̀. without ceasing. O gbọ́dọ̀ máa wá ojú Olúwa. You must say the first of the O Lord. gbọ́dọ̀ jẹ́ kí àdúrà. You must make prayer. O gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ ológun. Your priority. O gbọ́dọ̀ máa pẹ́ Olúwa. You must call on the Lord. Ní àkókò tó wà sí ní àkókò When tí it's o wà. convenient and when it's not. Àwọn ọmọ Ọlọ́run, Children, most ẹ of jẹ́ ká lọ them. wò ìgbésí ayé ẹnìkan. Let's check the case study Nínú of the ìwé mímọ́, particular man's life ẹ jẹ́ ká lọ sínú ìwé Jeremáyà. Book of Jeremiah, Orí kejìdínlógún, chapter 18. ẹsẹ̀ kejìdínlógún sí dé ẹsẹ̀ kẹtàlélógún. Jeremiah chapter 18. Mo fẹ́ kẹ́ni tó mọ Bíbélì kà dáadáa kí wọ́n bá wa ka ọ̀rọ̀ yẹn ní ṣísẹ̀ntẹ̀lé. Jeremiah chapter 18 verse 18 to 23. 18 to 23. Jeremiah 18 verse 18 to 23.
tí àbá ò tí ì ṣiṣẹ́ kí n kà láti bí fúnra mi. Nígbà náà ni wọ́n wí pé. Yes. Wá ẹ jẹ́ kí a pinnu ní ìwà ibi sí Jeremáyà. Wọ́n ní ẹ wá ẹ jẹ́ kí a pinnu ìwà ibi sí Jeremáyà. Nítorí òfin kì yóò ṣègbé lọ́wọ́ àlùfáà. Ẹ gbọ́ wọ́n nítorí pé òfin ò gbọ́dọ̀ ṣègbè lọ́wọ́ àlùfáà. Tàbí ìgbìmọ̀ lọ́wọ́ ọlọ́gbọ́n. Yes, tàbí ìgbìmọ̀ lọ́wọ́ ọlọ́gbọ́n. Tàbí ọ̀rọ̀ lọ́wọ́ wòlíì. Tàbí ọ̀rọ̀ lọ́wọ́ wòlíì. Wá ẹ jẹ́ kí a fi ahọ́n wa lù. Ẹ wá ẹ jẹ́ ká fi àwọn wa lù ú. Kí a má sì kíyèsí sí ohun kan nínú ọ̀rọ̀ rẹ̀. Kí a má sì kíyèsí ohun kan nínú ọ̀rọ̀ rẹ̀. Kíyèsí sí mi. Kíyèsí. Olúwa kì yóò sì gbọ́ ohun àwọn tí ń ní mí lára. Bíbélì yẹn wí pé kíyèsí mi. Olúwa kì yóò sì gbọ́ ohun àwọn tí ń ní mí lára. Báyìí wọ́n tó ń wà lábẹ́. Again, under this commission, Wọ́n tó ń wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́. under this ministration, Wọ́n tó ń gbọ́ òun nínú tó ti ń gbọ́ òun mi. listening to me wherever you Wọ́n ní are. kó kíyèsí o. I want you to take Gbogbo it. ẹ̀dá ènìyàn. Every creator Èyí tó fẹ́ mọ̀ fẹ́ máa ní ọ lára. says he is going to Olúwa kì do yóò gbọ́ òun wọn. Lord, not hear their voice. Ẹ kà wọ́n Ọlọ́run. A lè fi ibi sọ rere. Ẹ gbọ́ ẹ̀yin ènìyàn Ọlọ́run. Ǹjẹ́ àwa lè fi ibi san rere? Nítorí wọ́n ti wa ipò fún ẹ̀mí mi. Wọ́n wá ihò sílẹ̀ fún ẹ̀mí wa o. Wọ́n ti pè mí ti dúró níwájú rẹ̀. Olúwa wá rántí pé mo dúró níwájú rẹ. Sọ ohun rere nípa ti. Praise the Lord. Ṣẹ́bẹ̀ pé mo sọ fún wa lẹ́ẹ̀kan, mo náà gbọ́dọ̀ kọ́ ìpéjọpọ̀ àdúrà Must not sílẹ̀. neglect the fellowship of the brethren. A gbọ́dọ̀ máa gbàdúrà ní gbogbo We ìgbà. must pray at all times. Tí a bá fẹ́ kí Ọlọ́run ba ìpinnu ọ̀tá We wa want jẹ́. the Lord to destroy the thought of the evil Tí a bá ones. fẹ́ kí Ọlọ́run sọ ìmọ̀ ọ̀tá wa di We asán. want to thought of the evil ones. Tí a bá fẹ́ kí gbogbo owó ibi tí ọ̀tá gbé sí wa kó di òfo. We want all the ends of the enemy to be null and Tí a void. bá fẹ́ kí òkùnkùn ṣègbè nínú ayé We want the wa. enemies to be destroyed in our A lives. gbọ́dọ̀ dúró níwájú Olúwa. Stand firm in the Lord. Ẹ̀gbọ́n tí mo ní Jeremáyà Hear sọ what Prophet níbẹ̀. Jeremiah says. Ó ní rántí pé Remember èmi ti dúró níwájú rẹ. that I have stand Ó before yá you. láti sọ ohun rere kàrún Ọlọ́run. Àti láti yí ìbínú rẹ kúrò lọ́dọ̀ wọn. Nítorí náà, Yes. fi àwọn ọmọ wọn fún ìyàn. Ẹ. Fi àwọn ọmọ wọn Fún fún ìyàn. Fi ìyàn. àwọn ọmọ wọn fún èèyàn. Ẹ gbọ́ gbogbo èyí Hear tó me. wà lábẹ́ iṣẹ́ Everybody ìránṣẹ́. understand my voice. Gbogbo àwọn ọmọ ènìyàn tó bá ní ọ lára. Everyone disturb you. Láti òbí lọ́wọ́ ọmọ tó ní àmì ńlá ṣe. All you can say, be Olúwa ni wọ́n mú èèyàn. Give them to power. Mo tún wí jáde pé Olúwa yóò I fi wọ́n mú declare the Lord èèyàn. give them all to power. Màmá kí ni túmọ̀ ìyàn yẹn ni pé ebi yóò máa pa ọ̀tá rẹ̀. Means they shall go hungry. They shall starve. Ayẹ́gbẹ́nu ayé mi àti ìwọ ebi yóò máa pa wọ́n. The disturbance of my life shall Wọ́n wọ oúnjẹ rise. wọn nírí oúnjẹ They shall jẹ. find food and see not. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kì í ṣe Lord bọ́lá saith it, ìtókì. not God on it. Ẹ ká ọ̀rọ̀ Ọlọ́run. Yóò sì fi idà pa wọ́n. Ẹ gbọ́ gbogbo ẹ̀dá ènìyàn. Every creature Tọ́lá wọn jọ ìpín àti àyànmọ́ rẹ that wants to lẹ́nu. stop your life. Ọlọ́run má jẹ̀bú tó dá ayé àti All ọ̀rọ̀. the creatures in heaven and the Mo ní earth yóò fi idà pa wọ́n nù. shall force them by the sword. Irú ẹ̀mí wo lè? Mo ní yóò fi idà pa wọ́n nù. Shall force off them by the sword. Gbogbo aninilára ayé rẹ. Every disturbance of Ẹ̀dá your tó life. lọ fẹ́ pa ìpinnu òkú àwọn That ọlọ́gbọ̀n will rẹ jẹ́. destroy the thought of the good glorious shall you are. Èèyàn tó fẹ́ pa àwọn ọlọ́gbọ̀n rẹ wò ní yóò ṣe The rere. person say your children will not succeed. Gbogbo ẹ̀dá ènìyàn tó ní ìgbésókè àwọn ọmọ rẹ wọ́n máa God wá ìlú says sílẹ̀. the liveness of your children shall be brought Irúfẹ́ down. ẹni rẹ̀. Such person Òdúró lórí pẹpẹ mímọ́ I yìí. stand on this holy Wọ́n altar. sọ ọ̀rọ̀ jáde. Before the world. Ọkùn ọ̀run yóò fi idà pa wọ́n. Ẹ ká ọ̀rọ̀ Ọlọ́run síwájú sí Jẹ́ i. kí àwọn aya wọn kí ó di aláìlọ́mọ. Ẹgbọ́ kàyí dábàá sí ń dá kàyí bá rẹ̀ kékeré. Ẹgbọ́ Bíbélì wípé Bible says, gbogbo ẹ̀dá ènìyàn. Every soul. Ọlọ́run máa sọ ohun rere tó ti ní The kí Lord òfò. tells the good things you have to know. Olúwa ní àwọn aya wọn yóò di aláìlọ́mọ. Káyí bá kékeré. Ẹgbọ́ aya rẹ̀ ó tún kó bá. Ìyẹn ni pé ẹni tó ń ṣèkà kó rántí pé ohun tó ń ṣe òun á fi kó bá ọmọ òun. Yes. Ẹ sọ̀rọ̀. The person who does wicked things shall inflict upon his children. Ẹni tó ń ṣe ibi He who does wicked tó bá kó bára rẹ̀ tán. shall affect our own life Á kó bá wọn rẹ̀. and afflict the Á children. kó bá ọkọ rẹ̀. Afflict the husband. Á kó bá gbogbo tí Shall ṣe sílẹ̀. afflict everything that belongs to her. Bíbélì ló sọ The fún mi. Bible Kì í says ṣe àròsọ ẹnu it's mi. not a thought Tí from ọ̀rọ̀ God. Ọlọ́run bá lè sọ Once the wípé word of God can say gbogbo that, ẹ̀dá ènìyàn every tó creature ló fẹ́ ba ìpinnu Ọlọ́run jẹ́ wants nínú to ayé destroy rẹ̀. the thought of God forever Ó tún sọ níbẹ̀ yẹn. says, Ó ní kí a sì pa àwọn ọmọkùnrin wọn. let their brethren be killed. Ẹ wo Ọlọ́run ní They are agbára. slay. The Lord Ohun tó nílò ní láti máa gbà. wants you to pray. Wá ojú Olúwa lákòókò tó yẹ kó wà. Má sí Ọlọ́run lákòókò tó wà tí a kò sí. Stand at the right time. Má ṣe kọ ìpéjọpọ̀ àwọn ẹni Never neglect their brethren. Olúwa ṣetán The Lord is ready láti bà ìpinnu ọ̀tá to jẹ́. turn away the thought of the wicked. Láti bà ìmọ̀ ọ̀tá jẹ́. Turn away the thought of Láti sọ ìmọ̀ ọ̀tá rẹ̀ di òfo. Turn away the thought of the Kí wicked. ni ọ̀rọ̀ Ọlọ́run sọ fún What wa? does the Bible say?
àti opó kí a sì fi ìkà pa àwọn ọkùnrin wọn. Kí a sì fi idà pa àwọn ọ̀dọ́mọdé wọn ní ogun. Jẹ́ kí a fi idà pa àwọn Let their young ọmọdé men wọn. be slain by the swords in battle. Jẹ́ kí a gbọ́ ìgbé Let them drive the air from their houses. Jẹ́ ká gba ìgbẹ́ láti ilé wọn. Ẹgbọ́n, praise God. In your Lord. Gbogbo ẹni tó ń yọ ọ lẹ́nu. Everybody afflicting your life. Ìgbẹ́ yóò máa sọ nílé wọn. I will never stop with their household. Ẹgbọ́n, ṣóhun tó já ni. Kéèyàn ṣiṣẹ́ ọmọ tán. After Kó working over a ṣòwò lórí child. ọmọ tán. Kó wá dàkótó àti máa jẹ wọn mọ́. Kọ́ wá ní wọ́n fà ìsàn já lọ́la. Kọ́ wá ní kọ́ wá máa gbé e kiri. Let them carry him around. Kókùnkùn wá lóhun rí ṣẹ́ṣẹ́ ní ayé He has yẹn. triumphed over their life. Tí ò já gbà. It's a bad thing. Mo wá sọ jáde. I speak. Gbogbo ẹ̀dá ènìyàn. Every creature Ó lóun máa ba ìpinnu Ọlọ́run that jẹ́ says lórí he's going to destroy the Ọlọ́run ò ní purpose of jẹ́ your kí o life. jẹ wọn I mọ́. will allow you Ẹni tó lóun ò ní jẹ́ o available. jèrè I will ọmọ. not let you enjoy your Gbogbo children. ẹ̀dá ènìyàn. Such creatures Tó lóun ò ní fàyè gbà òkú that rẹ̀ says láti your sọ. glory will not be Mo wí lifted. jáde. Áńgẹ́lì Olúwa. Angels of the Ó Lord yẹ kó máa lé wọn. pursue them. Ẹ káàárọ̀ Ọlọ́run mọ̀. Nígbà tí wọ́n mú ẹgbẹ́ kan wá lójijì sórí wọn, nítorí wọ́n ti wá ihò láti mú mi, wọ́n sì dẹ okùn fún ẹsẹ̀ mi. Yes. Ṣùgbọ́n nísinsìnyí, Ṣùgbọ́n nísinsìnyí, Olúwa ìwọ mọ̀ gbogbo Thou ìgbìmọ̀ knowest wọn all their sí counsel in this Olúwa ìwọ mọ̀ gbogbo ìgbìmọ̀ wọn sí mi. láti pa mí. Láti pa mí. Má ṣe bo Forgive ẹ̀bi not wọn their mọ́lẹ̀. iniquities. Má ṣe bo ẹ̀bi wọn mọ́lẹ̀. Má ṣe dárí àṣedédé wọn jì. Bẹ́ẹ̀ ni kí ìwọ má ṣe pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ kúrò níwájú rẹ. Yes. Jẹ́ kí wọn kí ó ṣubú níwájú rẹ. Yes. Bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó ṣe sí wọn ní ọjọ́ ìbínú rẹ. Somebody shout hallelujah. Hallelujah. You so shout hallelujah. Ẹni tí Olúwa dára sí mo ní kó fi hallelujah. Màmá Ọlọ́run ṣetán láti gbèjà ẹni àti wọn. Bíba ìpinnu ọ̀tá jẹ́ lórí ayé mi. Bíba ìpinnu ọ̀tá jẹ́ lórí ayé àwọn ọmọ mi. Bíba ìpinnu ọ̀tá jẹ́ lórí iṣẹ́ mi. Bíba ìpinnu ọ̀tá jẹ́ lórí okòwò mi. Àwa ọmọ Ọlọ́run. Children of God, Ayé níkà o. the enemies are wicked. Ayé níkà. Humans are wicked. Wọ́n kọ̀ láti sọ ní Ọládàwòrò. They care not to turn a wealthy house to desolate. Wọ́n kọ̀ láti mú kẹ́ni tó rí jẹ kó má rí They jẹ mọ́. don't care for you that could eat to become Ṣùgbọ́n mo a dúró lórí beggar. pẹpẹ mímọ́ And I yìí. speak on this holy altar. Gbogbo ẹ̀dá ènìyàn. Every creature Ó lù máa dí ọ lọ́wọ́. that says it's going to Bóun ò ní block jẹ́ your kó ways, rọ́nà lọ. in order to let you Bóun ò ní pass, jẹ́ kó ṣe rere. to let you succeed in Pápá life. yìí màmá yìí. These women Bóun ò ní jẹ́ kẹ́ jẹ that wọn won't mọ́. allow you repeat Irúfẹ́ ẹni bẹ́ẹ̀. such women. Mo wí ní orúkọ Olúwa. In the name of the Lord. Áńgẹ́lì Olúwa. Angels of the Lord. Ó yẹ kó máa lù wọ́n. Mo ní káńgẹ́lì Olúwa máa lù wọ́n. Angels of the Lord are staggered. Ìwọ akẹ́kọ̀ọ́ tó ń kẹ́kọ̀ọ́. You Ẹ̀dá student, ènìyàn. every creature Tó lò máa ba ìpinnu yẹn that jẹ́. says you will destroy that good Gbogbo thought, tí ì lérò láti and ṣẹlẹ̀. those things you expect from the Bóun ò ní Lord, jẹ́ kó wá sí and you won't ìmúṣẹ. make it come to manifestation. Orí èròǹgbà akẹ́kọ̀ọ́ ni Because wípé the thought of the student, Olúwa tí mo bá ti kẹ́kọ̀ọ́, I can study, mo fẹ́ ṣe àṣeyọrí. I want to succeed, Mo dẹ̀ fẹ́ tayọ láàrin ẹlẹgbẹ́. to stand out amongst my members. Bàbá wa ní ìka ènìyàn. Every wicked soul Èyí tó dúró. can stand. Tó ní ìwọ akẹ́kọ̀ọ́ yẹn. Say you the student, Wọ́n ò ní ṣàṣeyọrí. you will succeed. Mo pè áńgẹ́lì Olódùmarè. All the angels of the Ó Lord, yẹ kó máa lù wọ́n. I am beat them. Ògo ni fún ọ̀rọ̀ Ọlọ́run. Glory be to the name of the Lord. Ìbùkún ni fún ọ̀rọ̀ rẹ̀. Glory to his name. Fún Ọlọ́run tó fi ọ̀rọ̀ rẹ̀ bọ̀. Lord who has given us his word. Jésù In Olúwa Jesus' wa. name, amen. Àwọn ọmọ Ọlọ́run a fẹ́ lọ We gbàdúrà. want to go and pray for a few minutes. Ìpele àdúrà yìí a máa kọ̀ntínú ìjọ This mẹ́jọ. session shall be continued next week. Ìjọ mẹ́jọ la máa parí. We shall round up next week. Ohun tó tí ìpele tí ìpele àdúrà yìí tó dálé lórí ni wípé The case study of this prayer bíba ìpinnu ọ̀tá jẹ́ lórí ayé mi. is showing the thoughts of the wicked upon your life. Ọ̀tá rẹ́dì láti pa tèèyàn The jẹ. enemy is trying to destroy one's life. Ṣùgbọ́n ìwọ náà gbọ́dọ̀ fàyè gbà wọ́n. You must not give them the room. Àyè tó ní fi gbà wọ́n ní pé Give them the room that o gbọ́dọ̀ gbàdúrà. you must pray. Inú àdúrà yẹn là ń lọ We báyìí. are going to pray. Ẹ pé Jésù lẹ́ẹ̀kan. Come Jesus. Ẹni bàbá mi ò. Àmì ò gbọ́. Ẹni jẹ́ orúkọ In Jésù. the name of Jesus. Ẹni bàbá mi ò. My Father. Mo dúpẹ́ pé o máa ba ìpinnu ọ̀tá I jẹ́ thank lórí you mi. because you destroyed the thought of Ó the yẹ wicked upon my life. sọ́ọ́dì Now àdúrà. I'm in prayer. In the name of Jesus. Bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Lord, I thank you. Because you destroyed the thought of the wicked upon my life. For my children. Mo dúpẹ́ pé o máa ba ìpinnu ọ̀tá Because you destroyed the thought of the wicked one. jẹ́ lórí mi. Thank you, Lord. Mo dúpẹ́ pé o máa ba ìpinnu ọ̀tá jẹ́ lórí mi. Because you turned the thought
to Ó be. yá máa yin Olúwa. You exalt God. Sọ wípé Olúwa ó ṣe. Say thank you, Lord. Máa yin Ọlọ́run tó máa ṣiṣẹ́. Because you will do wonders. Máa yin Ọlọ́run tó máa pa ìpinnu ọ̀tá jẹ́. Just to get to know my voice. Bless the name of your Lord. Ó máa pa ìpinnu ọ̀tá That jẹ́. will destroy the thoughts of the wicked. Jésù agbára wa. Name our Lord. Jésù Kristi Olúwa wa. Jesus, name our Lord. Ẹ pe Jésù náà. Call Jesus. Ẹni bàbá mi o. Say, my Father. Gbogbo ènìyàn Every creature tí fi àwọn lù mí that is chastising me with their tongue. láti ìsinsìnyí lọ. From this moment, Olúwa oh Lord, gbogbo ìmọ̀ àwọn wọn. all the thoughts Olúwa bá mi sọ́ di òfo. to be. Ó yẹ sọ́ di àdúrà. Bàbá mi o. Gbogbo All their thoughts to be. All to be. Olúwa wa. In Jesus' name we are praying. Ẹni ẹgbẹ́ àdúrà yẹn ò yé wa. You don't understand that prayer? Àdúrà yẹn ò yé wa. You don't understand. Ẹgbẹ́ Jeremiah. Jeremiah Ó ní wọ́n ti fi àwọn wọn lù mí. They have struck Ẹgbẹ́ me àwọn with fi their àwọn tongues. lù èèyàn yẹn. When they strike a human being with the Ìyẹn ni pé tongues, wọ́n ti lọ bá tèèyàn jẹ́. it means the person has been spoken evil against Ènìyàn burú humans. o. Humans are wicked. Human beings are so wicked. And when you're burú, Ènìyàn burú o. humans are wicked. Wọ́n kò dédé gbéra. You just rise Wọ́n á níta ni. and say, ooh, Lálẹ́ bẹ́ẹ̀ mo débi gíga. if you want to Kò elevate, lè dé you bẹ́ẹ̀. can't get Ẹ there. wo nǹkan báyìí. Look at this. Ẹ wo nǹkan báyìí. Look at that. Ìwà báyìí ló wù. He's having such Ọba bàbá character. wọn lu ẹni yẹn. And they Wọ́n máa ti begin to strike that person with the tongue. Màmá mo fẹ́ kó fara I want you to be angry. Àwọn fi àwọn lu àwọn ọmọ Who mi. is that person striking my children with the tongue? You want to succeed. Àwọn irúfẹ́ ẹni bẹ́ẹ̀. God tongue. Olúwa sọ di asán. God turn it to me. Ọgbọ́n tó fi àwọn rẹ̀ lù sí mi. What about the Ó tongue? yẹ bá ìmọ̀ rẹ̀ jẹ́. Ó yẹ àdúrà. Bàbá mi o. Ló fi àwọn lu àwọn ọmọ mi sí mi. Ó bá sọ ìmọ̀ rẹ̀ lásán. Turn their tongue to Ẹ̀yin tí me. a wà lórí ọlọ́wọ́ Don't be my praise. ẹgbẹ̀rún àyè náà. Very well. Àwọn fi àwọn lù mí. Who is beating me with their tongue? With evil. Olúwa. Oh Lord. Láti sọ gbogbo ìmọ̀ rẹ̀ jẹ́. Turn their thoughts in me. Àwọn rẹ̀ sọ́dọ̀ fún. Turn the tongue in me. Ọgbọ́n tó fi ṣàgbára. God is be powerful. Olúwa bá mi bàjẹ́. God is strong. Ẹ̀yin ọmọ ọlọ́run gbàdúrà o. Oh Lord, pray. Ẹ̀dá fi àwọn bá tèmi jẹ́. Ẹ̀dá fi ọ̀rẹ́ mi bá tèmi jẹ́. Ọgbọ́n tó fi ṣàgbára. Olúwa bá mi sọ́dọ̀. God is strong. Ayé fi àwọn lù mí. That person Ẹ̀dá striking fi me with àwọn the lù àwọn ọmọ mi. tongue. Striking my children with the tongue. Ọgbọ́n tó fi ṣàgbára. God uses a power. Gbogbo ìmọ̀ àwọn rẹ̀. All their thoughts. Olúwa sọ́dọ̀ òfo. Turn it to me. How about that? Olúwa sọ́dọ̀ òfo. Gbọ́ àdúrà. Yeah, praise. Jésù Kristi Olúwa wa. In Jesus' name, our Lord. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run. Let's tell it to God. Gbogbo ìgbésẹ̀. Every plan, Gbogbo ìgbésẹ̀. every step, Yòówù kí ọ̀tá lè máa gbé. the enemy is taking Lórí mi lórí àwọn ọmọ mi. Ẹ̀mí àwọn wòlíì. Ó yá bá agbára ìgbésẹ̀ náà sẹ̀. destroy that thought. Ẹ gbàdúrà yẹn báyìí o. Read that prayer very Gbogbo well. ìgbésẹ̀ ibi. Every evil thought Tí ọ̀tá lè máa gbé. that the enemy is taking Lórí mi lórí àwọn ọmọ mi. for my life and my children, Lórí ọkọ mi. for my husband, Lórí ìdílé mi. for my family. Olúwa sáàdì òfò. Ó yá sáàdì àgbà. Gbogbo ìgbésẹ̀ ibi. Every evil step the enemy might be taking Lórí mi. for my life, Lórí àwọn ọmọ mi. Olúwa sọ́dà sọ́. Bàbá mi sọ́dà sọ́. Olúwa sọ́dà sọ́. Gbogbo ìgbésẹ̀ ibi. every thought of evil Lórí the enemy is taking àwọn ọmọ mi. Bàbá mi sọ́dọ̀ fún. Olúwa bá ìgbésẹ̀ ọ̀gá lọ. Ó pè ní àwọn ọ̀tá. Olúwa sọ́dà sọ́. Jésù Olúwa wa. Bàbá wo ní ìwé Ẹ̀sáyà orí kejì ẹsẹ̀ That's kejì. read Isaiah chapter 7 verse Ó 7. ní ìmọ̀ wọn kì yóò dúró. Their thoughts Ẹ shall pé not stand. Jésù lẹ́ẹ̀kan. Call Jesus once. Ẹni Jèhófà. Olúwa wípé ìmọ̀ náà kì yóò dúró. Ó tí ọ̀rọ̀ yẹn sọ fún wa nìyẹn. Ó ní Jèhófà Olúwa wípé ìmọ̀ náà kì yóò dúró. Ẹ sọ fún Ọlọ́run. Olúwa gbogbo ìmọ̀ tí ọ̀tá lè gbé lórí mi lórí àwọn ọmọ mi. Olúwa má jẹ́ ó jọ. Olúwa má jẹ́ ó dúró. Ó yá àdúrà dà. Bàbá mi o. Ìwé Àìsáyà orí kejì ẹsẹ̀ kejì. Ó ní Jèhófà Olúwa wípé ìmọ̀ náà kì yóò dúró. Olúwa
gbogbo ìmọ̀ta lórí àwọn ọmọ mi Olúwa sọ dòfo lórí iṣẹ́ mi Olúwa sọ di asán gbogbo ọ̀tá tó dìde láti fogun jà ní tọmọtọmọ Olúwa bà ìmọ̀ wọn jẹ́ ìmọ̀ wọn má jẹ́ ojúlọ Olúwa sọ ìmọ̀ta dòfo Ọlọ́run mi o gbogbo ìmọ̀ta lórí mi Olúwa sọ di òfo Olúwa bà ìmọ̀ta jẹ́ Olúwa bọ́ Jésù Kristi agbára wa Jésù Olúwa wa ẹ jẹ́ á pe Jésù lẹ́ẹ̀kan. Let's call Jesus once. Ẹ mọ̀ pé ọ̀tá náà máa ń mú ọjọ́ lórí ènìyàn. The enemy knows. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. Let's tell Gbogbo ọjọ́ every day. tí ọ̀tá mi mú láti bá ìpinnu rere mi jẹ́. The good thought of in my life. Olúwa sọ ọjọ́ náà. Lord, turn that Sọ way. gbogbo ìmọ̀ rẹ̀. Turn that concept. Sọ di asán. Turn it away. Màmá ọ̀tá máa ń mú ọjọ́ o. The enemy knows the days. Wọ́n ní ẹ jẹ́ ká jẹ́ ọjọ́. The sun. Ẹ jẹ́ àjẹ́ ọjọ́. Let us give him to Ẹ jẹ́ time. ká jẹ́ ọjọ́. Let us give him time. Ó ti jẹ́ bàbá ti já lọ́wọ́. Let's walk from January. Ọlọ́run Why is it when it's August? ikú wa ń dé. Death came. Ẹni tí ń jìyà gbogbo. That's what I've been Láti àìmọye ọdún. suffering for years. Ìránṣẹ́bìnrin kan. Ìránṣẹ́bìnrin kan. A particular woman, Ọkọ rẹ̀ ti kú the husband is late. láti 21 years ago. Over 21 years Ìgbà ago. tó máa di last week. Last week, Bàbá gbọ́ pé òun náà kú. we heard that she died. Ìgbà tó ti ṣiṣẹ́ yẹn kú. When she had been Ó wá di àsìkò it was a time táwọn ọmọ ológun ti ṣe rere. for the children Tó now jẹ to ọmọ be ti successful. dé. Ohun tí wọ́n ti ta lọ rẹ̀ ní wípé They sold wọ́n ti kó sí ta lọ rẹ̀. coffee. Ẹ pariwo. Let us pray. Ẹ̀yin èèyàn Ọlọ́run People of God tẹ́ ẹ wà lábẹ́ ohùn mi. that are under my Ẹ voice. pé Jésù Oh, lẹ́ẹ̀kan. Jesus wants Ẹ ní bàbá to say, mi. my Father, Gbogbo ọjọ́ for every day tí ọ̀tá ń wò the lọ́nà enemy has speak. lórí ayé mi On my life. láti bà tèmi jẹ́. Destroy my life. Olúwa má gbà fún wọn. Lord, do not agree. Olúwa má gbà fún wọn. Let- Olúwa má gbà fún wọn. Do not allow- Ó yá àdúrà dà. Prayer. Bàbá mi o. Gbogbo ọjọ́ Every tí day ọ̀tá mi mú the enemy has speak. láti bà ìpinnu To destroy. láti bà àwọn ọmọ mi jẹ́. Gbogbo ọjọ́ This of tí day ọ̀tá mi the mú. enemy has speak. Ee! Lord, Olúwa láti bà ayé mi jẹ́. destroy my life. Olúwa má jẹ́ oyá sí mi ṣe. Lord, let it not Bàbá come mi to má jẹ́ oyá sí mi jẹ́. Let it not come to pass. Ọlọ́run ti pa ọjọ́ dà. God, I'm Ó destroyed. yá pa ọjọ́ dà Let pọ̀ it wọ́n not lọ́wọ́. destroy. Ọlọ́run ti pa ọjọ́ dà. Let it not come to pass. Ó yá pa ọjọ́ dà pọ̀ wọ́n lọ́wọ́. Gbogbo ọjọ́ tí ọ̀tá mi mú láti fi ní ṣẹ̀sí. Olúwa pa ọjọ́ náà jẹ́ wọ́n lọ́wọ́. Ọlọ́run má jẹ́ lágbára. Ẹ gbàdúrà yẹn ọmọ Ọlọ́run. Ẹ̀yin tẹ́ wà lórí afẹ́fẹ́. Gbogbo ọjọ́ tí ọ̀tá ti mú láti fi pa tèmi jẹ́. Láti fi pa tàwọn ọmọ mi jẹ́. Olúwa má jẹ́ ó jẹ́ fún wọn. Olúwa pa ọjọ́ náà jẹ́ fún wọn. Ẹ sọ̀rọ̀ yẹn ọmọ Ọlọ́run. Yeah, praise. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ pé Jésù lẹ́ẹ̀kan. Let's call Jesus once. Gbogbo ọjọ́ tí ọ̀tá mi mú Every day the enemy has speak. láti bà tèmi jẹ́. Olúwa yí ọjọ́ náà padà. Lord, turn that day. Olúwa sọ lọ́jọ́ ayẹyẹ. Àdúrà dà. Bàbá mi ò. Gbogbo ọjọ́ tí ọ̀tá mi mú láti bà tèmi jẹ́. Olúwa sọ lọ́jọ́ ayẹyẹ. Ọjọ́ tó tà mí mú láti bí iṣẹ́ sí òòrùn. Ọjọ́ náà lọ́jọ́ ayẹyẹ. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ sọ̀rọ̀. Ọjọ́ tó tà mí mú láti bí iṣẹ́ sí òòrùn. Bàbá àṣà ọjọ́ náà lọ́jọ́ ayẹyẹ. Bàbá àṣà ọjọ́ náà lọ́jọ́ ayẹyẹ. Gbogbo ọjọ́ tó tà mí mú láti bí iṣẹ́ sí òòrùn. Bàbá àṣà ọjọ́ náà lọ́jọ́ ayẹyẹ. Jésù Olúwa wa. Jesus, name out. Orúkọ Jésù. Orúkọ Jésù. Agbára ìjẹ Jésù. Mighty name of Jesus. Ọlọ́run á gbé orúkọ rẹ̀ Lord, ga exalt your holy name. fún ìpinnu ọ̀tá tó máa bàjẹ́ lórí Because rẹ̀. today you have destroyed. Torí pé o máa sọ ìpinnu ọ̀tá di Because you asán. found the thought of the enemy to Gbogbo ìlàkàkà ọ̀tá lórí èmi àti àwọn ìfẹ́ yìí. every power of the enemy upon my life. Torí pé Ọlọ́run máa sọ dòfo. Because you turn it to vain. Gbogbo ọjọ́ tọ́ta ti mú lórí ayé wa. Every day the enemy has speak about our life. Adúpẹ́ pé o máa sọ dọjọ́ ayẹyẹ fún wa. Because you turn it to be a joy of joy. Ọlọ́run àwa yìn ọ́ Lord, we lọ́pọ̀lọpọ̀ exalt you fún earnestly ìyanu ńlá tó máa fi ayé wa dá lára. for the works of miracles you do Ẹ̀mí in our àwọn lives. wòlíì. The host of the Ó yá prophets. gba ọpẹ́ wa. Accept our thanks. Olúwa gba ìyìn wa. Accept our thanks. Ọlọ́run onímájẹ̀mú. O God of the covenant, Àwa dúró níwájú rẹ lówùrọ̀ yìí o. stand before you this morning. Gbogbo ènìyàn Every soul tó fi àwọn rẹ̀ lù wá sí ibi that strikes us láti at their tongue ìsinsìnyí at lọ. this moment. Olúwa lọ́ wọn ní àwọn. Lord, twist their tongue.
strike our life with their Olúwa lọ àwọn tó fi ń lù wáyé. Lord, strike that tongue. Olúwa gbàdúrà lówùrọ̀ yìí. Pray this morning. Sínú ayé gbogbo èyí dájú mọ̀ gbàdúrà Of yìí. everyone praying together. Gbogbo ìgbésẹ̀ tí ọ̀sà ń gbé Every step the enemy lórí takes ayé mi àti ìwọ. in your life and my life. Olúwa yóò sọ ọ́ di asán. Because I'm calling to be in vain. Ẹ̀mí mímọ́ yóò sọ ọ́ di Holy asán. Spirit shall make it in vain. Onímọ̀jẹ̀mú yóò sọ ọ́ di asán. Make it in vain. Ìwé Àìsáyà orí keje ẹsẹ̀ keje wípé Psalm 7 says, Jèhófà Jehovah, Olúwa wípé ìmọ̀ náà kì yóò dúró. Mo dúró lórí pẹpẹ mímọ́ yìí. Mo sọ̀rọ̀ sáyé ẹ̀yìn àyànfẹ́ yìí. Gbogbo ẹ̀dá ènìyàn. every Èso ń lé lóhun ìbínú ayé rẹ̀. that has been Lórúkọ Jésù. in the name of Jesus. Ìmọ̀ rẹ̀ di òfo. Counsel is in vain. Ohun tó gbàlérò di asán. Counsel is in vain. Mo bá súre sáyé yín o. I present your life. Ẹni náwó ibi sí ayé You want rẹ̀. to stretch forth like Áńgẹ́lì Olúwa o. angels of the Lord Mo ní yóò máa lù wọ́n. shall strike them. Áńgẹ́lì Olódùmarè. Angels of the Lord Mo ní yóò máa lù wọ́n. strike Ọmọ them. Olúwa kò gbé wa ró. Nínú ilé rẹ̀ kò ní sí ibi. Lórí àwọn ọmọ rẹ̀ kò ní sí ibi. Bẹ́ẹ̀ ni kì yóò sí ìdààmú. Ààbò Ọlọ́run yóò jà jù. Ògo ni fún orúkọ Olúwa. Bí àdúrà ti ń tẹ̀síwájú ní As ìjọba prayer ìgbà goes on next dáàbò rẹ̀ bò. week, Lord protect us. Ọlọ́run pa wá mọ́. Guide us. Ká tún ju ọjọ́ mẹ́jọ lọ. By next week, Jésù Kristi agbára wa. Jesus' name, our Lord. Gbogbo ẹni omi tí ẹ wà níwájú Every pẹpẹ. water in this holy altar Àti òróró yìí. and the Ó oil yẹ kí omi agbára. from the water of power. Ọmọ Olúwa kó wọlé The náà. other one enters the Àṣẹ prayer. ìpè májẹ̀mú kó tún ẹni omi. Only God enters the Ẹni water. òróró yìí láti gbogbo Only oṣù. oil you shall walk Ẹni from omi ìwé yẹ kí ó rí ìwòsàn. From the water of Àwọn faith. tó bá mọ ìwé gbà ìbílẹ̀ náà. Every gentleman shall Àgbọ̀ have tó bá mọ kó tọwọ́ àlàbọ̀. Ọmọdé èkó tó bá kọ mọ ní ìwé rẹ̀ kó máa pẹ́ sí. Ọ̀nà Ọlọ́run kó wọnú omi yìí. Ayé ẹ̀yọ́ ní ìsinmi mọ́. Ní orúkọ ti bàbá. Àti ní ti ọmọ. Àti ní ti ẹgbẹ̀rún. Jésù Kristi agbára wa. Jesus' name, our Lord. Ọ̀rẹ́ tí a mú àlè olúwa kó yẹ. Our offering, Lord, bless our offering. Bàbá jẹ́ ká lọ fún ìgbélé Let us tó just wà. put the Gbogbo ọkàn. every soul. Gbogbo rẹ̀ ìwà ọlọ́run ojú ìṣòwò yàrá sínú ayé rẹ̀. Bí a ti fi ọ̀rẹ́ yẹn sílẹ̀, ayé As the yóò purpose of prayer life shall receive blessings. oṣù ìbùkún àti àwọn olúwa kó rọ̀ sáyé rẹ̀. Blessings and mercy shall Ẹgbẹ́ come ayé upon my ènìyàn life. ẹ ò ní wá owó tí o. Bẹ́ẹ̀ lẹ́ ní tọrọ jẹ. Ẹ sì ní ṣẹ́rú owó. Àánú Ọlọ́run kó sọ̀rọ̀ fún mi. Jésù Olúwa wa. Jesus' name. Ẹ jẹ́ ká gbọ́ ìfilọ̀ yẹn, jẹ́ ká jókòó. Hear these instructions. Àwọn ọmọ Ọlọ́run á kí wa pé a kún àdúrà. I will go out this morning. Àdúrà ò ní ṣe tèmi àti yín tí o. A máa máa rí àánú ojoojúmọ́ gbà. Ní ọjọ́ mẹ́jọ ní agbára Ọlọ́run. Next week, the name of the Òun Lord. ní àkókò tí a máa ń ṣe ìjẹ́rìísí agbára It's a time Ọlọ́run. for our testimonies. Òun ní àkókò ìjẹ́rìísí agbára It's a Ọlọ́run. time for testimony. Àwa tí a bá wá sínú gbọ̀ngàn yìí. Those who are here for the first time. Àwa tí a ò sí nínú Those gbọ̀ngàn who yìí. are not present in the Ẹ auditorium. jẹ́ ká fi ṣọwọ́ sórí mail wa. Let us send it on our mail. Ẹ jẹ́ ká sẹ́ndẹ̀ sí Send the bọ́láoyètókì@gmail.com. testimonies to Bola Yotoki A ó bá yín kà sétí gbogbo We èyí. shall read through to the Fún gbogbo tó wá ti ṣe nínú ayé all wa. that God has done in our lives. Ọ̀sẹ̀ tó ń bọ̀ sí jẹ́ ọ̀sẹ̀ ìjẹ́rìí wa. Next week is our Ó sì week jẹ́ of Thanksgiving. àkókò ọpẹ́ wa. It's our time of Thanksgiving. A máa yin Ọlọ́run ní We ọ̀sẹ̀ tó shall ń bọ̀. exalt God next Àwọn week. olórin ẹ̀mí sì máa darapọ̀ mọ́ wa. The singers. Ẹ jẹ́ ká múra sílẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀. That's what we pray next week. Olúwa ò ní fi wá sílẹ̀. We not only get Bákan náà bíbá ìpinnu ọ̀tá jẹ́ lórí ayé mi apá kejì the counsel of the enemy upon my life. yóò wáyé ní ọjọ́ mẹ́jọ. Come up next week. Àlàáfíà Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Peace of the Lord shall Ní never gbogbo depart from us. ojoojúmọ́, Every day. àdúrà máa ń wà lórí Facebook wa. There's a prayer now. Àdúrà ìṣẹ́jú márùn-ún ojoojúmọ́ 5-minute prayer. lórí Facebook wa. Facebook page. Evangelist Bọ́lá Oyètókí Evangelist ní gbogbo aago mẹ́fà òwúrọ̀ Every 6 sí aago a.m. mẹ́fà kọjá ìṣẹ́jú márùn-ún. 6:50. Ẹ máa darapọ̀ mọ́ wa. Do you know? A máa ń sẹ́ǹdẹ̀ sórí WhatsApp group Send wa. our WhatsApp group. Lórúkọ Jésù àwọn oníwà Ọlọ́run lásán. Àánú rẹ̀ ni ó máa fọhùn lórí ayé wa. A gbàdúrà fún gbogbo àwọn tó ń ṣàìsàn láàrin wa. Every sick people are Olúwa kó tú wọn sílẹ̀ o. Àlàáfíà Ọlọ́run kó jọba nú ayé wa. Àánú Ọlọ́run kó máa sọ̀rọ̀ fún wa. Àwọn ọmọ Ọlọ́run á tún fi ayọ̀ pàdé ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú àlàáfíà Kristi. Ẹ jẹ́ ká dìde ká ṣe orí Let's ìlú. rise and to share the grace. Àjùmọ̀ṣe orí ọ̀fẹ́. The grace in unison. Orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ mímọ́ ti Ọlọ́run. Ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́. Kí ó sọ̀kalẹ̀ kí ó máa bá wa gbé láti sìn lọ àti títí láéláé. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Hallelujah mẹ́ta fún àṣeyọrí Hallelujah. àdúrà Ṣílò tòní. Hallelujah, hallelujah, hallelujah. Ẹyin Jésù lógo. Àdúrà yìí ti gbà lórúkọ Jésù.